Ẹ kú dédé àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjìrè bí pátápátá yín jẹ́ mo kí gbogbo ọba ládéládé tí ń bẹ láàfin ṣẹ̀ǹbáyé ẹ̀yin ìyáàfin ẹ̀yin bàbáàfin gbogbo yín pátá ni mo kí o wípé ẹ kú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ yín níbẹ̀ hàn. Mo kí wa yí pé a káàbọ̀ sínú oṣù tuntun. Oṣù yìí oṣù dùnnú, oṣù ayọ̀, oṣù àlàáfíà ló máa jẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Kí ni nǹkan tá fẹ́ gbé yẹ̀wò lénìí a fẹ́ bẹ̀rẹ̀ ìtàn Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí nílùú Ìjàyè. So Ìyálóde ọmọ mi Àríkẹ́ is back online. Ẹ jẹ́ á lọ. Ta ni Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí? Ká bẹ̀rẹ̀ báyìí. Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí, gbogbo wa la ti máa ń gbọ́ Kúrúnmí Ìjàyè, Kúrúnmí Ìjàyè, Kúrúnmí Ìjàyè. Ta ni Kúrúnmí? Ìlú wo ni Ìjàyè? Ṣé Kúrúnmí ló tẹ́ Ìjàyè ni? Báwo gangan ni Ìjàyè ṣe jẹ́? Ta ló bí Kúrúnmí gan? Gbogbo ẹ̀ òun la máa ṣàlàyé nínú ìtàn yìí. Apá kìíní òun lélẹ̀. Ta ni Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí? Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí jẹ́ ọmọ bíbí ìlú Òkò. Ìlú Òkò láti bí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Kò ń ṣe ìlú Ìjàyè, ìlú Òkò láti bí Kúrúnmí. Ẹni tó bí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tó jẹ́ bàbá ẹ̀ òun ni à ń pè ní Ọlálẹ̀mí Àjàó. Òun lórúkọ bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Nígbà tí ìyá ẹ̀ jẹ́ Ìgè Àdùbí. Ìyá Kúrúnmí jẹ́ ọmọ bíbí Ilé Ifẹ̀, ọmọ Ayélabọ́lá nílé Ifẹ̀. Òun ni ìyá Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Ṣùgbọ́n bàbá ẹ̀ jẹ́ ọmọ ìlú Òkò. Ká wá bọ́ sórí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí gangan fúnra rẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò ń ṣe Kúrúnmí gangan ní orúkọ tí ìyá àti bàbá sọ Kúrúnmí bí kò ṣe Ifáyẹmí Àjàdí. Òun náà ni a mọ̀ sí Ifáyẹmí Àjàdí Ìgò. Ifáyẹmí Àjàdí òun lórúkọ tí bàbá ẹ̀ sọ. Báwo wá ni Kúrúnmí ló ṣe wọ inú orúkọ ẹ̀? Kúrúnmí tí gbogbo wa ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí lónìí. Kúrúnmí jẹ́ orúkọ àbíkú. Orúkọ àbíkú òun ni Kúrúnmí. Nítorí pé ìtàn jẹ́ kó yé wa wípé ìyá Kúrúnmí ó ní ìkúnlẹ̀ 13. Nínú 13 5 péré ló wà láyé, tó túmọ̀ sí wípé àbíkú ó da ìyá Kúrúnmí láàmú púpọ̀. So Kúrúnmí tá à ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí orúkọ àbíkú òun ni. Mo ti sọ fún wa pé ìlú Òkò láti bí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Ṣùgbọ́n báwo wá ni Kúrúnmí ṣe lo ìgbésí ayé ẹ̀? Pẹ̀lú orúkọ Kúrúnmí, orúkọ bàbá Kúrúnmí ó ti jẹ́ ká mọ̀ pé babaláwo ni bàbá Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí. Ṣùgbọ́n ìtàn sọ fún wa pé àgbẹ̀ paraku òun ni bàbá rẹ̀ náà tún jẹ́. Nígbà tí Kúrúnmí wà ní kékeré láàrin àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ ń dàgbà, Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kò mú iṣẹ́ ogun lọ́kùnkúndùn. Bàbá Kúrúnmí jẹ́ alágbára, jagunjagun ni, babaláwo ni, wọ́n sì tún ń ṣiṣẹ́ àgbẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí iṣẹ́ àgbẹ̀ ló máa ń ṣe jù. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n sì mú iṣẹ́ ogun lọ́kùnkúndùn. So àwọn ẹ̀gbọ́n ẹ̀ wá máa ń bú wípé Kúrúnmí ọ̀lẹ ni, pé kò ní akíkanjú, òun ni kò ṣe gbárùkù sí iṣẹ́ ogun, tó túmọ̀ sí pé wọ́n máa ń búlì ẹ̀. Eléyìí ló wá mú kí Kúrúnmí kúrò ní ìlú Òkò tó fi lọ sí ìlú kan tá à ń pè ní ìlú Èsíẹ̀lẹ̀. Ìlú Èsíẹ̀lẹ̀ yìí ó jẹ́ ìlú tá lè pè ní ìlú Ìkòyí. Kìí ṣe mi sọ pé nǹkan kan náà ni Ìkòyí àti Èsíẹ̀lẹ̀ o, ṣùgbọ́n ìlú Èsíẹ̀lẹ̀, àwọn tó tẹ ìlú Èsíẹ̀lẹ̀ dó àti Ìkòyí òun ni wọ́n ti wá. Ìtàn sọ fún wa wípé àwọn àgbẹ̀ nílùú Ìkòyí ni wọ́n ní aáwọ̀ pẹ̀lú ọba wọn. Àwọn ni wọ́n wá kúrò ní Ìkòyí, wọ́n wá lọ sí Èsíẹ̀lẹ̀. Àwọn ni wọ́n lọ dá ìlú Èsíẹ̀lẹ̀ sílẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ níbẹ̀. Kó tó wá di pé wọ́n padà parí aáwọ̀. Ìgbà tán parí aáwọ̀, wọ́n wá sọ Èsíẹ̀lẹ̀ wá dàbí ìlú àmọ̀nà fún Ìkòyí. Ìlú tó jẹ́ pé àwọn jagunjagun ló wá ní wọ́n wà níbẹ̀ pé ogun tó bá fẹ́ wọ Ìkòyí yóò kọ́kọ́ wọ Èsíẹ̀lẹ̀, àti Èsíẹ̀lẹ̀ ni wọ́n ti múra ogun. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé Ìkòyí ogun ni iṣẹ́ wọn.
ìlú yìí wà ní Kúrúnmí lọ. Ìgbà tí Kúrúnmí débẹ̀, Kúrúnmí ó ń bá wọn ṣiṣẹ́ àgbẹ̀, òun náà ó tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ ogun tó sì torí ẹ̀ kúrò ní ìlú wọn tẹ́lẹ̀. Ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ogun yẹn, ó mú iṣẹ́ ogun lọ́kùnkúndùn, òun náà bẹ̀rẹ̀ sí ní bá wọn lo ogun, ó ń di jagunjagun, ó wá di ara ẹ̀ṣọ́ Oníkòyí. Báyìí ni Kúrúnmí ṣe wà ní Èsìẹ̀lẹ̀. Ìtàn tiẹ̀ sọ fún wa pé Kúrúnmí joyè, ó jẹ ààrẹ ogun fún Oníkòyí nígbà ayé rẹ̀. Eléyìí tún jẹ́ kó yé wa wípé Oníkòyí kọ́ ló bí Kúrúnmí. Kúrúnmí ò dẹ̀ kí ń ṣe ọmọ ìlú Ìkòyí, torí pé tó bá jẹ́ pé ọmọ Ìkòyí ni àbí tó yẹ pé Oníkòyí ló bí, eré ipò fẹ́ jẹ ọba òun ló máa sá. Á rí pé bí Kúrúnmí ṣe lágbára tó kò sáré pé òun fẹ́ jọba, ẹ̀yin kò tiẹ̀ rí nínú ìtàn yìí. Ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí kò tí ì jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ìgbà tá à ń sọ yìí, ìlú Èsìẹ̀lẹ̀ yìí ló wà. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ní àsìkò ìgbà tí ogun Fúlàní lọ lọ́wọ́. Ẹ̀yin tẹ́ bá ti ń follow mi tipẹ́tipẹ́, mo sọ fún wa pé 44 years, ọdún 44 òun la fi ja ogun Fúlàní nílẹ̀ Yorùbá. Ní àsìkò ìgbà tí ogun Fúlàní wá ń lọ lọ́wọ́ yìí, ìjà oyè kò ṣe ìjà oyè, ó wá ṣẹlẹ̀ ní ìlú Ìkòyí. Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jẹ́? Ẹ jẹ́ ká lọ sínú apá kejì. Ẹ jẹ́ kí n ṣàlàyé nínú apá kejì kí fídíò yìí má bàa gùn jù. Ẹ ṣé o.